akínyín níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé ọ̀dẹ̀ òdùnbí ọ̀rọ̀ àwùjọ wa ó ṣe pàtàkì ká máa mẹ́nubà nítorí wọ́n ní àgbà òní wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ àláwà làgbà ṣùgbọ́n wọ́n ní ohun tó yẹni ló yẹni ó kún ọrùn òyadìẹ bó bá wá yadìẹ ńkọ́ wọ́n ní kò lè yẹni tí ń fà á. Mo kí yín lẹ́ẹ̀kan sí jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ pẹ̀lú mi ní dédé àsìkò yìí Prophet Femi Wahab láti Madrid ní Spain. Mo kí yín púpọ̀ ẹ káàbọ̀ sójú òpó wa o. Mo kí yín olótù àti gbogbo ojú tó ń wà káàkiri àgbáńlá ayé àti etí tó ń gbọ́ wa Ọlọ́run kò ní padà lẹ́yìn wa. Àmín. Ọ̀tá ò ní yọ̀ wá àmì ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ ní orúkọ Jésù àmín. Àmín. Tó láwùjọ wa báyìí ọ̀rọ̀ ń hó hẹ́ nǹkan ṣapá kan jà mọ́ nítorí pé àwọn ọba aládé tí ọ̀pọ̀ ń fojú sí nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ ti wá dé léyìí tó ń kọ àwọn èèyàn lóminú. Lánàá ìròyìn jáde nígbà tí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ọba Adéyẹyẹ ní ètò Ògúnwùsì Ọ̀jájá kejì àfìdí ọ̀tẹ̀ jálẹ̀ tó sọ̀rọ̀ kábíyèsí ní àwọn èèyàn ń bẹ àwọn káwọn lọ bá Olúwo káwọn ti ẹ̀bọ̀ Olúwo sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò lè lọ sọ́dọ̀ Olúwo mọ́ nítorí jọ́ táwọn lọ gbẹ̀yìn ṣe ni Olúwo lé àwọn dànù bí ìgbà téèyàn bá lé ọmọ èké. Eléyìí Yorùbá ní ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ rèé o wọ́n ní eégún aláré lórí ọ̀rọ̀ tó jẹyọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fọhùn síta báwọn kan ṣe ń dúró lẹ́yìn kábíyèsí tí Olúwo tilẹ̀ wò ọba Abdulrasheed Àkànbí làwọn kan ń tò sẹ́yìn Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Àwọn èèyàn kan ní ọ̀rọ̀ ẹ̀sìn rèé o àwọn kan ní kò ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run ni yín ọ̀rọ̀ àwùjọ ó kàn yín gbọ̀ngbọ̀n ọmọ Yorùbá sì lẹ́jẹ́ ọ̀rọ̀ rèé o ìyàwó ló kọ sí yín. Ẹ ṣé olótù Ọlọ́run ní padà lẹ́yìn gbogbo wa àmín àmín. Ṣe rí àwọn àgbààgbà wọ́n ní amúkùn ẹrù ẹ̀wọ́ wọn lókèlè ń wo ẹ̀wò sálẹ̀ ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kankan ló fa nǹkan kan dání tó fi rí bẹ́ẹ̀. Tí ẹ bá wo Olúwo mùsùlùmí ni òun ni Olúwo. Ọọ̀ni of Ifẹ̀ kìrìsìtẹ́nì ni ó tún wá jẹ́ ẹni tó gbé àṣà àti ìṣe àwọn bàbá wa dání ní ilẹ̀ Yorùbá. Wọ́n máa ń pò kánlẹ̀ Yorùbá wọ́n ní àìsọ̀rọ̀ ìyọ́rọ̀ ló pa baálẹ̀ ibì kan tó ní ìdá fi fìjù sí òun ni kẹ́ máa gún lódó ó fìjù sẹ́nu wọ́n gún lódó lẹ́nu. Ṣe rí mo sọ fún èèyàn kan ní ọjọ́ kan nígbà tí àwa ń dàgbà mi sọ àwọn generation sí o àwọn ọba tá a mọ̀ ń gbà yẹn gbogbo ilẹ̀ Yorùbá rí ọ̀nà ju 10 lọ. Bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ olótù gbogbo ẹ̀yin náà ṣámọ̀ tàbá ti ń dákọ̀ Olúbàdàn tá à ń dákọ̀ Aláké tá à ń dákọ̀ ọba Èkó tá à ń dákọ̀ Ọọ̀ni Aláàfin àtọjà pẹ̀tọ́rí àpẹtí ń sìn stéètì mi lọ́ba bíi 50 stéètì kan tí ó kàn bá ti ń ṣẹlẹ̀ wàhálà tó máa ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ yìí. Ṣé mọ̀ pé ipò ọba ẹnìkan lè wà ní 80 years kẹ́ pé ìletò níbẹ̀ ọba nìran ẹnìkan dẹ̀ rèé ọmọ 17 years ni ọba stéètì ni ọ̀tọ̀ ní age ọ̀tọ̀ nípò wọ́n ti máa ń pa lóyè Yorùbá pé olóyè ló máa ń kéré oyè ò kì í kéré. Ṣọ́ọ̀bù yẹn sìn olóyè ló máa ń kéré oyè tó jẹ́ yẹn kò kì í kéré. Òun ló jẹ́ pé gọ́fúnà stéètì mi irọ́ bàbá bàbá ẹ̀ wà lọ́jọ́ pé yẹsà náà ń ṣe fún gọ́fúnà yìí ipò tó wà ló sọ dàbẹ́. Ṣé wàá rí tá a bá ń sọ pé ọba tí ẹ bá wò dáadáa tí ẹ bá ń wo àwọn bàbá sọ́ọ̀lù láti dárúkọ bàbá Adébóyè ẹ rí i pé tó bá ń ṣe program àwọn ọba máa wà ń bẹ̀ ṣáwọn ọba yẹn ò kì í bọ̀ ṣá ni. Ṣé rí tí àwọn olóbìn bá kàn ṣe nǹkan mọ́kàn máa ń wò wọ́n ni. I was once a Muslim mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn mo ṣe ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ mo gba mùsùlùmí sílé mi
òyìnbó yìí ṣe rí bọ́n ṣe ń ṣe ẹ̀sìn ní Nàìjíríà à ń mú nǹkan míì mọ́. Mo ti bá Syria gbérí, mo ti bá Morocco gbérí, mo ti bá Libya gbérí. Ṣé mo kí ló òyìnbó kò níbi tó síbẹ̀? Ṣùgbọ́n bá a ṣe ń ṣe nǹkan wa kò sẹ́dá tí ń gbèjà Ọlọ́run. Who are you? O lè gbèjà Ọlọ́run. Torí ohun tí ọba Ìwó yẹn ń sọ yẹn nígbà tí wọ́n fi ẹ́ jọba, wọn fi ẹ́ jọba ẹ̀sìn náà, ọba àlú náà fi ẹ́ jẹ Ọlọ́run ṣe aráàlú kan náà ní ọba àlú náà fi ẹ́ jẹ náà, wọn fi ẹ́ jọba ẹ̀sìn. Kí ló ń pè ní ìlú? Inú ìlú kan àárí wèrè, àárá síwín, àárí mùsùlùmí, àárẹ́sẹ̀ àbáláyé, ọba gbogbo wọn ló jẹ́ wíṣí olórí ìlú. Tó bá ti wá lọ ń dákan yà sọ́tọ̀ yẹn, òun wá wàhálà nìyẹn o. Torí inú ọmọ tí yàn bí gan gbogbo ọkọ máa gbọ́ tí yàn bá wí o. Èyàn gbọ́dọ̀ gbà fún kálukú bó ṣe ń ṣe nǹkan ẹ̀ ní tí ò bá ti ní mẹ́mí ẹnì kejì dání. Ṣẹ́rí wọ́n máa ń sọ̀rọ̀ kan Nàìjíríà tó máa ń yà mí lẹ́nu. Wọ́n á nílò òyìnbó, wọ́n gbà láì kan máa ṣe kí wọ́n ti ń pe Yorùbá àwọn tó bá ọkùnrin tó máa ń bọ́kùnrin sùn, obìnrin tó ń bọ́bìnrin sùn. Yorùbá wo la máa ń lò lórí mi ò gbọ́ Yorùbá débẹ̀ yẹn o. Èdè Yorùbá nìyẹn náà, ṣùgbọ́n mi ò gbọ́ Yorùbá yẹn, gbọ́ Yorùbá yẹn. Ọkùnrin tó ń bọ́kùnrin dàpọ̀, obìnrin tó ń bóbìnrin dàpọ̀. Olórúkọ tó ń pè wọ́n. Bẹ́ẹ̀ni. So tẹ bá ń sọ ọ́ sí wọn láwọn òyìnbó fàyè gbà ètò òyìnbó mì ní pé ètò báwọn ló lè fi ra ẹ̀ ṣe má jẹ́ kó àfẹ́ tọmọlàkejì. Ìyẹn náà ń pè ní human right. Gbóhùn ẹ ṣe báyìí má jẹ́ kó àfẹ́ tọmọlàkejì, láti lè àfẹ́ tọmọlàkejì wàhálà dé báyìí nìyẹn o. Ṣẹ́rí ọba ìlú, ṣẹ́rí ẹlòmíì mo máa ń ẹni wo ṣá mi lè blame wọn dáadáa. Kí nìdí? Mo ń sọ fún èèyàn kan ní ìjẹta tó pè mí Nàìjíríà ló fà á. Nígbà tí èèyàn jẹ́ lọ́ọ̀yà tó fi ní kọ́kọ́ ṣe minister of work ṣe work and housing lọ́ọ̀yà. Aráàlú wa kan náà fi ṣe ọ̀gá ọ̀nà ẹ̀pàtì báńkà ní o báwo ṣe báwo ni ìlú èkè fẹ́ wà òkè ṣe pé òkè ní kíni ẹ̀ ti wà báńkà tí ẹ̀ kò lè mọ́ tó ń pè ní current àti light nínú wáyà lásán ẹ̀ wá fi yẹn ṣe ọ̀gá náà ẹ̀ yẹ ẹ̀ sọ fún mi alẹ́ fẹ́ get it right. Ọmọ tani minister of sport yìí sì ó lè jẹ́ Yorùbá ló sport ní school ọ̀yá ẹ̀ sọ fún mi. Ẹ sọ fún mi. Tó bá wọn bọ́ ọ̀gbá kọ. Kó tí mo ti máa rí bí ẹ tó mọ kíní ẹ gbọ́gbọ́ ẹ tó study kíní ẹ wà láyé náà. Gbogbo nǹkan ni politics mo rò pé ibi tọ́ba ẹ náà ti kọ́ tiẹ̀ nìyẹn. Ọba àlùwò ni wọ́n ní kí ló oyè tó jẹ́ ń lu ẹ o I'm the king of so place not king of Muslim in so place tó ló ti mọ̀ pé ibi tó wà yẹn kò sí ẹ̀sìn tí kò sí ń bẹ̀. O dẹ̀ kì í ṣe stranger nílùú yẹn o ti mọ̀ kí wọ́n ṣe é ṣe kó tó dé nìyẹn. Tó bá bẹ̀ wá fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn wàá fọgbọ́n ṣe ni o ò ní bọ́ sí gbangba kó máa sọ̀rọ̀ tó ń sọ yẹn ó ti against ibi tó gbé ẹ lé. Ṣé ẹ mọ̀ wò pé bí wọ́n ń jà fọlọ́run torí àwọn fúnra wọn sọ bẹ́ẹ̀ o wọ́n ní ajagun. Wọn kì í jà fọlọ́run wọn kì í jà fọlọ́run ẹni tó bá ń jà fọlọ́run orí ẹ̀ ni kò pé tí Ọlọ́run tó yára ẹgbẹ́ mi ẹ̀jẹ̀ ń jà fún Ọlọ́run lásán tó ní gbogbo ayé tó yẹ pé èèyàn lè jókòó má lè dìde mọ́ ló ń jà fọlọ́run tí Ọlọ́run kúnlẹ̀ ti rí nínú Báíbù pé má jà fún mi àbí nínú Kùránì. Ọlọ́run tó yára ẹgbẹ́ ẹni bá ń jà fọlọ́run ò mọ nǹkan tó ń ṣe ni. Sọ́ọ̀bù yẹn sìn tẹ́ bá wo bí tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Aláàfin Ọọ̀ni of Ifẹ̀ àti Olú Ìwó tẹ́ sọ̀rọ̀ dé ṣe rí Ọọ̀ni of Ifẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ kinní kan lé ní o táwọn yóò mọ̀ tẹ́lẹ̀ tó bá gbé ìlú òyìnbó system wa máa yàtọ̀. Nígbà tí mo wá sí Nàìjíríà àwọn ibì kan wà tí mo lọ káàyàn bèrè pé kó mo lọ ṣe ń bẹ̀. Torí pé system wa ni pé a kì í condemn èèyàn pé nìkan jẹ́ kankan because níbí báyìí ṣé ń gbọ́ mi níbí báyìí ẹni tó ń gbálẹ̀ bank àti bank manager tó bá ṣe dáadáa dá bank manager lè lo ẹ̀wọ̀n 20 years torí ẹni tó ń gbálẹ̀ ètò mọ̀ ṣe ló ń ṣe yẹn ilẹ̀ tó mọ̀ gbá ló ńgbà tó lè ṣe fúnra kó ló pé fún tó bá ṣe dáadáa lè lo ẹ̀wọ̀n ẹnì kan ò jòfin lọ sọ́ọ̀bù yẹn sìn system yẹn ló wà lórí Ọọ̀ni of Ifẹ̀ pé ìlú bàbá mi rè Yorùbá ni wá ká jọ̀rì ara wa á jẹ́ ká ara wa lọ́wọ́ ṣùgbọ́n tẹ̀mbà wọ́n ní if you go to Rome you do like Romans. Ṣé nígbà tí mo wọ Nàìjíríà ọ̀sẹ̀ kínní mo ń ṣe bẹ́ẹ̀ nígbà ọ̀sẹ̀ kejì mo ti ń dínkù nígbà ọ̀sẹ̀ kẹta àwọn náà ti bẹ̀ sí wà báwọn náà ti ń kù mo ti rí pé system yóò papọ̀ mọ́ra wọn tí mo bá ṣọ́ra máa jẹ́ pọ́lísì. Ṣó ti yé sí tí ẹ bá wo ìtàn yẹn dáadáa ẹ rí i pé Ọọ̀ni ti lọ sọ́dọ̀ Aláàfin of Ọ̀yọ́ torí pé bàbá yẹn jágbàlagbà bàbá yẹn ọbẹ̀ fi máa sunkún pẹ̀
so unity lè wà padà ṣùgbọ́n ẹ̀jẹ̀ ọmọdé lọ́wọ́ lára ti bí ó sì ń wo pé ṣé yìí sì tẹ bá dẹ̀ wo yẹyẹ ó dùn àwọn lọ. nítorí yóò dẹ̀ mọ̀ ní pé ṣẹ́rí Ọ̀ọ̀ni of Ifẹ̀ tẹ bá wo Aláàfin of Ọ̀yọ́ they are the royals. Aláàfin of Ọ̀yọ́ àwọn ni royal in Yorùbá land. ṣẹ́rí Ọ̀ọ̀ni of Ifẹ̀ àwọn dàbí abọrẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n torí àrólé Oòduà ni wọ́n tí wọ́n ní pé kọ́ pèsè bí ìlú ṣe máa wà ókè ọjọ́ kan péré náà fi ń ṣòṣà nífẹ̀ẹ́. ṣé nígbà tó wá délé ẹ̀kọ́ wa parẹ́ tó yẹ pé ó mọ̀ kó tó fi ẹ́ sí. ṣé wàá rí ọba tó wá lọ sọ̀rọ̀ lọ́hùn-ún sì tó ń sọ̀rọ̀ ṣé lóko bó ṣe ń sọ̀rọ̀ yẹn sì nọ́mbà 1 ilẹ̀ Yorùbá tẹ̀ nígbà táwa ń dàgbà mi ní parọ́ fún yín mi tiẹ̀ tí mo fi máa di Christian mo ti ń lọ church àkì ń mọ̀ pé nìkan ni Christian àwọn pé nìkan ni Muslim kódà mo bá wọn jẹ bọ́ tiwa ni pé ètò mọ̀ ṣe ń tiẹ̀ nìyẹn ìgbà tí ò ti fi àfẹ́ ti tèmi gbogbo oúnjẹ wa máa jẹ́ parọ́ gbóúnjẹ fún wọn máa jẹ́ bá a ṣe dàgbà bá Yorùbá ní ìrìn ọ̀pẹ́ bẹ́ẹ̀ Yorùbá rí bẹ́ẹ̀ o báwa ṣe dàgbà bá nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni sà. ṣùgbọ́n kó wá dédé dìde kó wọn wá kọ̀ndẹ́mù ilé kò ń pè yín ò lè kọ́ jẹ́rí wọ́n máa ń sọ fún àwọn èèyàn àmì Christian Jésù lòun wá sáyé torí àwọn ẹlẹ́ṣẹ̀ ọmọ kékeré lásán ọmọdé fún ajá ẹranko èèyàn mú egun dání èèyàn mẹ́gbàá dání ajá yẹn ò ní wá tó bá fẹ́ kéèyàn. Ẹnìkan dáhùn kódà kó máa bọ́ wọn Ọlọ́run á pèsè ń bò míì. so ẹ a gbọ́dọ̀ mọ nǹkan tá a bá ń ṣe kò dẹ́ sọ̀rọ̀ àgbàlagbà yín gbọ́dọ̀ máa wò pé ṣé nǹkan tí mò ń ṣe ló máa ran ẹ̀sìn mi lọ́wọ́ àti pé oyè tó yẹ tó yẹ ẹ̀sìn ni àbóyè ìlú ó yàtọ̀ síra wọn ọ̀rẹ́ mi kan máa ń sọ̀rọ̀ kan nígbà tí mo sì kéré jù báyìí lọ á ní òun ò lè wọ aṣọ kan olóòfẹ́ sóríire nìyẹn á ní mò ń ṣe pé bó mo ní kí ló dé mo ní ṣe gbogbo àwọn tó lówó lọ́wọ́ wọn á láṣọ Ìgbò ńlé aṣọ Haúsá ńlé aṣọ ọgbà mo ní kí ló fà á ni pé wọ́n bìlí pé kò sí tọ́wọ́ lè pa wọ́n sí. ìwọ́n tó bá fẹ́ jẹ́ olórí láyé ọgbọ́dọ̀ mọ́gbó ìwà tó bá gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan hù bí kọ́ òun tó ti lè bára ẹ̀. tó bá tiẹ̀ lóò ṣe tọ́mọ ẹ bá lọ fẹ́ yàwó mẹ́ẹ̀kọ́ àwọn ọmọ tó wà lọ lọ́kọ síbẹ̀ ọ̀fẹ́ fún ọmọ ẹ lọ́kọ ni ṣé gbogbo nǹkan ẹlòmíì òkè ń rò. nítorí kan rí ni pé nǹkan tó ń bábọ̀ yẹn mo ti ẹ̀ ń ròjọ́ yẹn pé ṣé ìṣèdí àwọn arábí ló fẹ́ mú ilẹ̀ Yorùbá tí ò sí wa ọmọ tó wà nù ìjọba ń sìn ẹ̀wọ̀n tó bá bára wa fà ẹ̀sìn kan dà ẹ̀sìn kí ni ṣe pẹ̀lú ọrọ̀ ajé Nàìjíríà. ebi ń pa àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀sìn ebi ń pa àwọn èèyàn ń múra iṣẹ́ ló fẹ́ sọ problem instead ẹ̀kẹ́ team up kí bàbá àwọn yẹn ṣe máa bọ́kò nínú oko ìyá ṣe yẹ wọn bára yín jà tọrọ ẹ̀sìn má dẹ̀ ti bẹ́lẹ̀ lókan ìlú yẹn máa di wàhálà ni o because ọmọ ìyá kan náà dọ̀tá ara wọn o tẹ̀gbọ́ntàbúrò àwọn bára wọn jà ni o àná akójú ara wọn because ẹ̀sìn kò sẹ́ni tẹ́ máa dílẹ̀ Yorùbá ẹ̀rí ẹlẹ́sìn àbáláyé ó lè jẹ́ méjì ẹ̀rí mùsùlùmí ẹ̀rí kìrìsìtẹ́nì ṣé tó bá di pé wàhálà ẹ̀dẹ́ wà lóṣẹ́ wá níbi wàhálà ní ẹbí báwọn náà ṣe ni wá di ọ̀tá ara wa àwọn ará àta tó jẹ́ àbí àmọ́ àfọwọ́ ṣe ẹ̀yẹ mi táwọn kí àwọn olórí ẹ̀tọ́ ibi tó ẹ̀kọ́ ronú lọ nìyẹn. ṣé ká wá sọ pé ọba aládé Olúwo tilẹ̀ wò wọ́n fẹ́ dájẹ́ ẹ̀sìn sílẹ̀ rè. ìtumọ̀ nìyẹn torí ẹ̀ ní pé ẹni bá jẹ́ olórí kó tó lè máa ṣe nǹkan má kàn máa ṣe nǹkan máa wò ó pé àwọn tó ń tẹ̀lé mi kí náà máa rò àwọn tó ń gbọ́ kí náà máa rò ṣe rí kíní kan tẹ́lẹ̀ mi ò kí mọ̀ ní pé tó bá jẹ́ olórí níbì kan láti ṣọ́ra gidigidi torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ẹ̀ náà fi mi ò dẹ̀ ní mọ̀kàn èmi àti ẹ̀pọ̀ tiẹ̀ ní rárá á dẹ̀ máa fọ́lọ̀ ẹ̀ torí tó bá ti wá gbọ́ tó bá ti ń ṣe yẹn àwọn náà máa tẹ̀lé tó bá ṣọ́ra wàhálà ń bọ̀ nìyẹn o ẹ lè fi followers wé leader because leaders máa ní follower tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ yẹn àwọn yẹn máa fẹ́ take action wọ́n dẹ̀ máa bàlújẹ́ ni torí ọmọ yẹn kí n kọ́ ṣẹlẹ̀ ẹ̀ ń sìn kọ́ bẹ̀ sí bára wọn jà ń lu yẹn sìn kò sí bẹ́ẹ̀ sọ máa tọ̀ ń dárúkọ ọmọ yẹn sí o at the end of the day àwọn tó dálẹ̀ gan lè má ní wọn mú o wọn lòun ló ń ti gate àwọn kan báyìí so and láti wà fẹ́rí. ó dà ní báyìí kí wàá lérò wípé ó yẹ kí àwọn ọba aládé ilẹ̀ Yorùbá ó ṣe báyìí. tẹ bá rántí Ọlọ́run fi
fi kíní kan wọ̀n mi tí mo sọ fún yín ní nǹkan bíi 3 or 2 months ago pé tó bá yá ìjọba ṣe máa take over religion ẹ bá rántí. bẹ́ẹ̀ ni ẹ sọ. ṣé wọn kò ń bá bọ̀ ṣé wọn kò ń bá bọ̀ yẹn ṣe é kó ń bá bọ̀ wọ́n dẹ̀ sọ̀rọ̀ kan díẹ̀ mọ́ lẹ́nìkan máa ń pè é kan pé ó ń bọ̀ wá bí ọgọ́ kò dé bí ọgọ́ ó ti fẹ́ dé bí ọgọ́ o díẹ̀díẹ̀ ó ń bọ̀ wá bá bọ̀ nìyẹn o. ṣe rí i pé tẹ bá wo ẹnìkan àwọn èèyàn sẹ̀lẹ̀ àwọn kí ni ẹ sí mi àwọn alábàáláyẹ wọ́n ti bẹ̀ sí ní gbé ànábì Muhammad ṣe pé wọ́n ti bẹ̀ sí àwọn ọ̀rọ̀ tá a gbọ́ rárá tó máa sọ sí ànábì ẹ̀ náà sọ sí. ṣe pé àwọn nǹkan yẹn ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn ẹ wá wò ó sí o ẹni bá jẹ́ mùsùlùmí ní fámìlì àwọn ẹni tó ń sọ̀rọ̀ yẹn ṣe àhẹ́ẹ̀tì ṣẹ́rí kí ló dẹ̀ fa nǹkan tí ò yẹ kán ṣe tó ti bẹ̀rẹ̀ sí í ṣe díẹ̀díẹ̀ nìkan máa ń ṣẹlẹ̀ o a ní láti wà very careful. sọ́ọ̀rọ̀ yìí sì torí ntí ó máa ṣẹlẹ̀ àwọn àgbààgbà Yorùbá tí àgbààgbà Yorùbá náà bá wọn ọba yìí náà ni. ẹ sọ tí àgbààgbà Yorùbá èyí tó dùn mí ni pé bàbá yóò sí láyé mọ́ Aláàfin of Ọ̀yọ́ tó bá wà láyé ni òun ní basẹ́ẹ̀tì mátà yìí. pé Aláàfin of Ọ̀yọ́ Aláàfin tilẹ̀ Ọ̀yọ́. ẹ mọ̀ pé bàbá yẹn wà intelligent ó dẹ̀ dàgbà ṣùgbọ́n ó ti rí bó ṣe rí ń sìn àpò bó ṣe máa rí náà a ṣe máa ní àwọn àgbà nílẹ̀ Yorùbá the best thing ni pé àwọn tó bá ṣe kù lágbàlagbà ń bẹ̀ yẹn kàn lọ bá wọn sọ̀rọ̀ kó tó di kó máa àti pé ọ̀rọ̀ yẹn ó ti kọjá àbí tí wọ́n lè sọ because ó ti ń di ọ̀rọ̀ ẹ̀sìn àwọn àfáà kan ń bínú ẹ̀ ní sáà ń tó gbẹ àwọn aláwo kan ń bínú ṣé mo ké ogun tá a dẹ̀ ń sọ yìí náà rèé ìlú mélòó gan ni ọba gan máa lọ rìn lọ sí olùmí àwọn sínú ìkọ̀rọ̀ yàrá ìbáyà máa sọ̀rọ̀ kalẹ̀ lórí íńtánẹ̀tì ti bá a kan jẹ́ gan ó lè máa bí àwọn wọ́n ti ẹ̀yà wọ́n bí àwọn èrè kan kalẹ̀ èrè Muhammed èrè ìjọ la fẹ́ ṣe òkú là ń bá lọ kí ló lè tó gbé léyìí ẹ bá wọn ará yín wá sàrọ̀ Nàìjíríà tẹ wà ń bẹ̀ kọ́ máa da ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ó ń ṣe nǹkan rí o tó bá délẹ̀ tó bàbá lè pa ọmọ ẹ̀ ọmọ lè pa bàbá ẹ̀ bìkọ́ aláwọn ń jà fún ẹ̀sìn àwọn ń jà fún Ọlọ́run ni eléyà ló ń jà fún Ọlọ́run á máa sà sí sọ́mọ tó bí nínú ẹ jẹ́ ká ṣọ́ra wa gidigidi àwọn àgbà Yorùbá tó bá tó kù kọ́ pé wọn àjàgà àwọn Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá kọ́ pé wọn kọ́ bá wọn yanjú ẹ̀ nítubí nùbí tèmi kan ni pé ẹnìkan ò lè dá Ọọ̀ni of Ifẹ̀ dúró kó má ṣe ètùtù bàbá àti àwọn bàbá bọ́ ṣe Christian ni mí ṣùgbọ́n ní tó ń gbà nìyẹn mi lè sọ pé kó má ṣe torí wà nínú kó rí kó tó bọ́ síbẹ̀ má ṣe fẹ́ kó má ṣe má má fi ìtùbínú mi bá sọ ní mi lè fọ́ sí ẹ because is a man enough even grandfather enough to take decision kò máa sọ pé sì tiẹ̀ lójú tèmi lọ kí ló fẹ́ guarantee tó bá tiẹ̀ fẹ́ sọ ò ní máa insult mi o lè máa insult mi kò ní kí n tẹ̀lé lọ mọ́ṣáláṣí náà tàbí lọ church tàbí lọ níbi tẹ́tí ń ṣe òṣàbílẹ̀ so gbogbo nǹkan yẹn ló yẹ ká mọ̀ Yorùbá ni wá apáàtì pàtì ẹ̀ ń sẹ̀sì kankan wọ́n kọ́ wa èdè Yorùbá kọ́ wa pé ṣọ́ọ̀bù yẹn yìí sì sọ pé àpọ́nlé lára ń fẹ́ ara ò fábùkún Yorùbá kọ́ wa débẹ̀ wọ́n dẹ̀ máa sọ fún wa pé ilé làáwò káti sọmọ lórúkọ ṣé gbọ́ tí ilé òtòrò tẹ̀ ń bára yín jà lọ́tún báyìí àwọn àníkè máa tẹ̀lé ẹ lọ sí mọ́ṣáláṣí tàbí chọ́ọ̀chì nọ́nọ́nọ́ so ìtùbínùbí ni nígbà Jésù wá sílé ayé kò fọ́ọ̀sì ẹnìkan mọ́ra ẹ̀ ìdẹ̀rù pé ẹni tó ń ṣògùn aṣọ ògùn aṣọ pé Ṣàngó ló dáa jù Ṣàngó aṣọ pé Ọya ló dáa jù nítorí bá ń kálukú tẹ̀ ní pé má fi tó ṣe pàmí lára má fi tèmi náà pa ẹ má fẹ́ kó tẹ̀lé mi lọ kó gbẹ́sì tèmi ìṣesí mi àti tí bá ń sọ fún ẹ ló máa mú ẹ tẹ̀lé mi lọ sí church mi lè fọ́ọ̀sì èèyàn mo ṣe máa ń sọ̀rọ̀ yìí sì máa ṣe program kan lọ́jọ́ Sunday láago 6 Nigerian time náà láì àwọn tí ò ń ṣe Christian wá wà ń bẹ̀ Muslim máa pọ̀ mẹ́gànjà Christian lọ èmi ò fẹ́ mọ ibi tó tèmi kan ní pé kò rí agbára Ọlọ́run ẹnìkan ò ní kọ́ ẹ̀kọ́ tó tẹ̀lé mi o ṣùgbọ́n kí n máa wá sí sọ́ọ̀tì ẹ̀ no mi ì lè gbéra mi lé ẹ lórí ìnà because I don't feed you you don't feed me ìfẹ́ la fi ń lólé ayé kò ń ṣagídí so tí mo kàn rí bẹ́ẹ̀ nìyẹn. ẹ sọ gbólóhùn kan lẹ́ẹ̀kan ẹ ní àgbà yìí wà lọ́jà pé kórè ọmọ tuntun wọ èmi náà lo gbólóhùn yẹn náà ẹ wá ní àwọn àgbàlagbà kan ká níbi Aláàfin Ọ̀yọ́ wọ́n sì wà láyé pé àwọn ló lè parí ọ̀rọ̀ yìí pé ṣùgbọ́n èèyàn tún sì lè tọ̀ àwọn àgbààgbà Yorùbá lọ àwọn wo làgbààgbà Yorùbá tó yẹ kó dá sọ̀rọ̀ yìí báyìí. Afẹ́nifẹ́re wà ń bẹ̀. àwọn èèyàn kan máa ń sọ wípé àwọn ò ní ìgbàgbọ́ nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re mọ́ àìmọye ìgbà làwọn èèyàn ti sọ. èrò títí wọn nìyẹn mi tó ti nígbàgbọ́ nínú wọn nípa ọ̀rọ̀ òṣèlú nìyẹn kò ń ṣe nípa ọ̀rọ̀ ìdálù òṣèlú yàtọ̀ o ìdálù yàtọ̀ tí ẹgbọ́n mi dáadáa ó dàbí ẹ ṣe wà ẹsìn kẹ jẹ́ Ìgbò
ṣọ́ọ̀bù yẹn sì kíkọ́ náà àwọn ọ̀ṣẹ́ ń jáwúsá a lè máa jọ ṣe APC papọ̀ àwa lè jà kẹ́yìn máa ṣe nǹkan mí sì ní òní ṣe pẹ̀lú ẹ̀yà ṣé o pé dáadáa ṣe nǹkan ṣe ẹ̀yà mi ni máa pè sí pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ so ọ̀tọ̀ ní ẹ̀yà ọ̀tọ̀ ní èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ̀ rí yìí ní politics ni òṣèlú this is religion politics religion politics ni. nígbà tí ẹdẹ sọlẹ kan ẹ ní ọ̀rọ̀ òṣèlú kọ́ ni ìyẹn wípé ọ̀rọ̀ míì ni nsìn ẹdẹ tó ti sọ wípé ọ̀rọ̀ òṣèlú nínú ẹ̀sìn ló jẹ́ ṣé ẹ máa wò pé ọ̀rọ̀ òṣèlú tó ti wà láàrin àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re yìí wọ́n ò gbé wọnú ẹ̀ náà ṣẹ́yìn rò bẹ́ẹ̀. kò wọ́n lè kò lè papọ̀ mọ́ra wọn. kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. ṣe é pé inú àwọn Afẹ́nifẹ́re yìí sì Yorùbá máa wà kẹ kìrìsìtẹ́nì máa wà nú wọn àbáláyé máa wà nú wọn mùsùlùmí máa wà nú wọn ẹbí lè jẹ́ àbáláyé pírẹsidẹ́ǹtì wọn kó jẹ́ mùsùlùmí tìrìyọ̀dá kó jẹ́ pé ìsìn ó ti di kọ́ńbínú. kẹ má ṣẹ̀sìn òṣèlú kan náà ṣùgbọ́n eléyìí sí ẹ̀yà ni ó ní í ṣe pẹ̀lú ìtàn pé bọ́n ṣe ń ṣe èrè láyé bàbá wa kò ní ṣe kí wọ́n ṣe ń ṣe èrè ní chọ́ọ̀chì wa bó ṣe ń ṣe èrè mọ́ṣáláṣí wa ó yàtọ̀ síra wọn. irú Afẹ́nifẹ́re ẹ̀sìn olóṣojú Yorùbá adẹ̀sínú àwọn àgbàlagbà ń bẹ̀ tó bá máa ṣe orúkọ báyìí sí wọn á rán delegate kó lọ sọ́dọ̀ Olúwo báwọn bá wọn sọ̀rọ̀ delegate tọ́dọ̀ àlá tó bá ti wá rí pọ́n ti sọ̀rọ̀ ẹ̀dá wọ́n lè ṣe kí ó lè tútù mẹ́fà kìíní àpadà sẹ́tù tó ọba ṣe bẹ́ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ràn lọ pé ẹ bá wo dáná ti dáadáa kò sí tí ò lè ṣẹlẹ̀ at any time ní tó ń dùn mí ni pé ṣáwọn èèyàn kì í mọ̀ pé a kì í ṣe ìyá kan Nàìjíríà ni nǹkan tá à ń ṣe síra wá sí àwọn ọ̀tá máa fáṣe ẹ̀yẹ́ nínà wọ́n máa fáṣe ẹ̀yẹ́ nínà ayé wa la mọ àgbà yàwó lọ́wọ́ àwa náà bó ti yẹ pé akéré kò yẹ pé àwa lọ́mọ ọmọ tó ń gbé dání Latif Jákàndé ọmọ Awólọ́wọ̀ ni kírísítẹ́nì yẹn mùsùlùmí ni Awólọ́wọ̀ kírísítẹ́nì ni Bọ́lá Ìgè gbogbo múra kò sí tó kùn wá Yorùbá yàtọ̀ sẹ́sìn ẹ̀sìn yàtọ̀ sí Yorùbá ìjà ẹ̀sìn sábà ṣẹlẹ̀ nílẹ̀ wa nítorí tí ń wá tó ti ní wàhálà gbé ni pé ọba aládé ló gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ tí ì bá ṣe yẹn ni kò ní ràn tó báyìí wọ́n ti máa ń jà wọn jà ẹnu lábẹ́ ṣùgbọ́n tó fi lè ṣe rí báyìí ni pé wọ́n látọ̀dọ̀ olóṣègbè èèyàn mọ̀ so aláti wà very careful torí tó bá délẹ̀ tán o rò pé wàá sá lọ àwọn ọmọ yẹn kọ́ ìlú ẹ̀ ń kọ́ torí ìjà ẹ̀sìn ó ṣe kọ́ tó yí sí o ìjà ẹ̀sìn olóburú jù ẹ lọ gbogbo sítórì àgbáyé wọ́n ti jọ ọ̀rọ̀ ẹ̀sìn náà fi bẹ̀rẹ̀ ẹlẹ́yàmẹ̀yà ṣe ń yanjú díẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn torí pé ní ẹ̀yà kan ṣe gbogbo ẹ̀sìn ẹ̀ máa pín sínú ẹ̀ o ò ní mọ wúṣù tó máa dákẹ́ so aláti wà very careful mo fọlọ́run bẹ ilẹ̀ Yorùbá ẹ̀yẹ ká fọgbọ́n ṣe Ọlọ́run ti bá wa ṣe é sìn bó ti yẹ pé ìlú sì le ọmọ Yorùbá ló wà ń bẹ kí la fẹ́ sọ lójú ṣé àti máa bára wa jà ní nítorí ọ̀rẹ́ sì fẹ́ pé kó tó di pọ́n bí ẹnu ti ń ṣe tí ọ̀dẹ̀ ẹ̀jà ó ṣe wájú orí tí ọlọ́wọ́ máa ń dìjà àbí mùsùlùmí ti wá tó bí mi ni ìṣẹ́jú àti kó tó bí gbogbo wa ni ó ṣe wá jẹ́ sìn báwo la bàbá wa ti ń ṣe tó fi ń ṣe tó fi ń tùwà tó fi ń tìṣẹ́ ẹ jẹ́ ká lọ tó ń sùn yẹn ṣe náà ọkàn lè gorí kíní kọkàn máa sọ tí ó gbéyàn pé ẹnìkan agbẹ́bọ ni wọ́n ṣé kó mọ̀ kágbẹ́bọ náà kò tó jọba lé wọn lórí tí ò mọ̀ ní tí ò mọ̀ ní kókó ní sọmọ ilé Ifẹ̀ kékeré ó ti mọ̀ pé ilẹ̀ Ifẹ̀ ọjọ́ kan kúlẹ̀ wọn kì í ṣe tutù bẹ́ẹ̀ mo ti kí wọ́n á jọba lókàn máa sọ̀rọ̀ sí ọba bẹ̀yẹn mo kọjá àyè mi náà ìdálù ní ìṣèlú ó ṣe ń ṣe ìlú tí wọ́n nìyẹn so tí ẹ bá ti ń ṣe tí wọ́n ti àfẹ́ ìtọ́mọlá kejì sùúrù ni wọ́n ti fà wọ́n mọ́ra o báyọ̀ kò jẹ́ kìrìsìtẹ́nì ìdí máa sọ sí mùsùlùmí wọn ni kò máa bọ̀ ṣọ́ọ̀ṣì lọ́la mò ń dáná lè ní wọn tèmi lè dá kò dẹ̀ mẹ́kì ẹ̀ ó máa dájà lẹ̀ ni so tí mo rí ń pẹ̀ nìyẹn olótú. ọ̀dà àwọn kan wá ní àwọn tó yẹ kí wọ́n pè mo rí ìwé kan bí ni òtán sáré fi sí mi lọ́wọ́ wọ́n sọ pé àwọn tó yẹ kí wọ́n pè wọ́n nírú àwọn bíi àwọn tó ti jẹ olórí ní Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá bíi bàbá Ọbásanjọ́ pé ńgbà tẹ́ sọ pé ọ̀rọ̀ òṣèlú ó ti yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn pé irú bàbá Ọbásanjọ́ kan pè wọ́n irú ààrẹ Bọ́lá Ahmed Tinubu kan pè wọ́n kan tètè bá wọn yanjú ọ̀rọ̀ ẹlẹ́sìn mẹ̀sìn lásìkò tá a wà yìí ẹ gbọ́ ṣé yẹn lè work ṣó lè ṣiṣẹ́. ó lè ṣiṣẹ́ ṣùgbọ́n bó ṣe ń kórí tó ṣe rí àwọn tẹ̀ ń dárúkọ yẹn náà ń sìn politics ni wọ́n politicians ni wọ́n wọ́n dẹ̀ kẹ́ ọmọ kìíní kan Nàìjíríà gbogbo nǹkan láti máa ṣe politics gbogbo pátápátá torí bá ti di pé ibi táwọn ń lọ yẹn sìn ní tó máa lọ́kàn wọn ni pé bó ti yẹ kí wọ́n ṣèjọba yẹn mọ́ pé máa fẹ́ fọwọ́n mi kalẹ̀ lọ́jọ́ wa olóṣèlú wọ́n máa ń plan ahead ni gbogbo nǹkan wọ́n máa ń plan ẹ̀yìn ò lè mọ̀ àwọn àti máa plan ahead kan 10 years àwọn àlùjọ kan náà bá bó ṣe ń ṣe nǹkan wọn nìyẹn tó bá dẹ̀ fẹ́ máa ṣe nǹkan kò sí ní olóṣèlú máa sábà wà bias
bẹ́ẹ̀ tí a fẹ́ ṣe orúkọ bẹ́ẹ̀ ẹni tó kàn jù ẹgbẹ́ ọmọ Yorùbá bíi Afẹ́nifẹ́re bíi irú Àgbẹ̀kọ̀yà tó bá ti afẹ́ pẹ̀lú àwọn yẹn sí wọ́n á wà ń kalẹ̀ wọ́n á wò pé tẹ́ bá ti respect àtòrí pé à ní owó lọ́wọ́ à nípò ẹ respect Tinubu ẹ respect bàbá Ọbásanjọ́ ẹ respect Bọ̀dé George ṣùgbọ́n pé àwọn nìkan ni kọ́ pè yẹn ó lè má wọ́ọ̀kì bẹ́ẹ̀ so that kò ní di pé wọ́n fi òṣèlú tó ṣé gbogbo wọn náà sì wọ́n ti pàdé olóòṣèlú rí. Kí wá ni ó yẹ kí àwọn èèyàn lù àwọn ọmọ Yorùbá kí wọ́n mọ̀ lásìkò yìí báyìí. ṣe rí mo máa ń sọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àtàwọn ọ̀jọ̀ ń gbà mí máa ń sọ pé tí bá a sì ò bá ṣe kí ni bá a la fẹ́ lá. Mo máa ń sọ̀rọ̀ ìdẹ́bà rántí pé nítorí pé wọ́n rí àwọn èèyàn tẹ̀lé wọn náà ṣe ń ṣe dáradára yẹn kẹ́nìkan máa sọ pé Ọlọ́run pè mí kó tẹ̀ máa ṣe dáradára tọmọ ìjọba ka báìbù ẹ̀ tó máa tó ń ṣe kò ní máa follow rubbish yẹn the same thing náà lọmọ Yorùbá wàá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni pé torí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì yẹn náà òṣèmọ ọdún mẹ́fà nù wọn òṣèmọ ọdún mẹ́wàá nù wọn ti dàgbà wàá rò pé ibo ni kíní ti wà ṣebí kò rí báyìí tẹ́lẹ̀ torí wọ́n máa ń sọ fáwọn èèyàn until you discover you can never recover stop following crowd èmi ò kì í follow crowd wọ́n jẹ́ ò lè sọ́tò màá bọ́ lọ́hùn sọ̀rọ̀ kí ni mo lè ṣe màá dẹ̀ tún lo common sense which is wisdom nǹkan tó ń sọ ẹ̀ báwo ló ṣe rí báyìí kí ló fà á ṣùgbọ́n kíkan máa tẹ̀lé yàn kan sọ pé àfa kan sìn ó ń bú Àbádébóyè tàbí Abẹ́bọ kan sìn ó ń bólúkọ̀yà tó sì tó kàn mí o màá kọ́kọ́ wò pé kí ló fà á ni mi kàn ní máa tẹ̀lé yàn because mi lè torí ọ̀rọ̀ lọ́rọ̀ kí n bá ọ̀run mi jẹ́ ká kí n fi kó bára tèmi ìwọ mùsùlùmí tó bá ń gbọ́ mi inú ọ̀rọ̀ yìí ìwọ kìrìsìtẹ́nì tó ń gbọ́ mi ìwọ ẹlẹ́sìn àbáyé tó ń gbọ́ mi ronú ara ẹ̀ wò nígbà tá à ń lọ sí school tá à ń lọ primary school ìjọ kìíní àná àwọn ọmọ abọ̀rìṣà wà nù wa àwọn ọmọ babaláwo wà nù wa ọmọ àfa wà àbára wa jà ìbòrò ti wọ́ wa ṣé kìí ṣe mọ̀ òdì ṣé kìí ṣe ìfẹ́ tàdé ní nìkan ṣé kìí ṣe ìdẹ́yẹ sí ìyàn torí ẹ̀ gbọ́dọ̀ gbèdà àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ara ẹ̀ tó bá ti wá rí i pé kò clear sí ẹ wà neutral police ti máa ń lò ẹ má wà neutral ni ọ̀dà ìkókò àti ìyàwó jà ń sìn kọ́ bá ní kí n bá yín dá sí èmi ò ní pè wọ́n papọ̀ màá bá ọkọ sọ̀rọ̀ lọ́tọ̀ màá bá ìyàwó sọ̀rọ̀ lọ́tọ̀ màá dẹ̀ bí àwọn méjì dáadáa màá sọ fún ìyàwó wọn máa bú o láti débẹ̀ o obìnrin pọ̀ ń ta o màá sọ fún ọkọ wọn máa bú o ọjà rẹ̀ lóko o ṣé o kí n bá kàn mí èdè papọ̀ ń sìn tí n bá wá ń sọ̀rọ̀ kálukú àgbà ìbí ẹ̀mí kọ́ mo ti dá ọ lẹ́bi lọ́dọ̀ láyé ara wọn ṣùgbọ́n kí máa wà neutral nìyẹn because tó bá ń gbàdọ̀ àwọn ọmọ ẹni síbẹ̀ tí wàá làbẹ́rẹ́ náà máa pè yàn sí so èèyàn gbọ́dọ̀ wà very careful irú àwọn Olúwo ń sìn ọ̀ọ́mí ọ̀fífẹ́ wọ́n ní pálí lọ́tọ́ alábàtẹ̀lẹ̀ wọ́n á fò dànù ní o ìwọ ló máa àwọn la máa forí ko níjọ́ kí náà tó máa dákẹ́ kí àti ìfẹ́ ń jà nínú àwọn tó jẹ́ ìyàpàdà kí mẹ́mí ló àwọn ọmọ ẹlẹ́ran ọmọ ìyá ń gì ọmọ bàbá káfíńtà gbogbo àwọn ló forí ko kíní yẹn o ẹ jẹ́ ká ronú ara wa wò ẹni bá kú kò lè jẹ́ nǹkan kan mọ́ tẹ́ ẹ̀ bá kú ẹ̀ sì lè gé èèyàn o lè máa wò kẹ́ ayé yòókù wúlò tẹ́lẹ̀ láwọn Yorùbá wúlò lè wúlò lọ́la má jẹ́ kán lù ẹ́ lòkulò ẹjọ́ tó ti ń jà tó ti ń ṣe wàhálà ní gbogbo ilẹ̀ lárúbáwá káàkiri ní ọdẹ tí wọ́n jà mẹ́ tí wọ́n jà Saudi Arabia tí wọ́n kì í ṣe wọ́n ni tí wọ́n kì í ṣe wọ́n ni ibẹ̀ ni ànábì ti wá bí ó tọ̀ ṣe ń jà mẹ́ àwọn èèyàn mọ̀kàn máa ń wẹ̀lò mí ni bí ó tọ̀ kì í ṣe ń jà mẹ́ àbí Dubai sì náà kọ́ wá jagun lọ àwọn tẹ́kọ̀ sí gbogbo wọn fẹ́ sílùú yẹn tó máa yẹ tó ń wọlé àti àdáwọn tourist so ẹ jẹ́ ká ronú ọba wò ẹ má yẹ kẹ́nìkan tì í ẹ má yẹ kọ́ba kan tì í ẹ má yẹ káfá kan tì í ẹ má yẹ kí pásítọ̀ kan tì í tọ́ba tì yẹn máa tira yín because kẹ́dùkú wálé ayé láti wá fulfill ni àwọn dẹ̀ ní agbára wọn lówó lọ́tí kan bá ṣẹlẹ̀ wọ́n á fò dànù ní o ìjà ẹ̀sìn kì í tètè parí o torí ó máa affect ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ọmọ agboolé kan náà the same course the same school because àti wọnú ara wa èdè kan làbá ara wa sọ so Ọlọ́run á wà pẹ̀lú wa lórúkọ Jésù àmín. àmín tó ẹ ṣeun fún àwọn àlàyé àti àmọ̀ràn tẹ́ fi síta ẹ wá pé nọ́mbà yín torí àwọn tó máa fẹ́ láti bá yín sọ̀rọ̀ béèrè ìbéèrè tọ́ra ò lè béèrè gbogbo béèrè tán pẹ̀lú orúkọ yín. nọ́mbà mi kò yí padà tó orúkọ mi ni Prophet Femi Wahab nọ́mbà mi +34 234 +34 698 256 476 Spain lẹ́wà báyìí ní Madrid Nàìjíríà Ọlọ́run pè wá sí bá ti ń ṣe gbogbo ètò láti padà sílé ṣùgbọ́n tí a fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ lè pè mí Ọlọ́run tèmi ò nílé ẹran kí n gbọ́ lé ẹ lórí má gbàdúrà fún ẹ wà á rí yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé kí ni mi ìgbàdúrà torí kí n gbà lè gbó lọ́wọ́ ẹ
Ọlọ́run lèmi ń ṣiṣẹ́ fún mi, ṣiṣẹ́ fúnra mi. Tí a fẹ́ lọ wà lórí YouTube, ẹ lọ sí Believer Citadel TV, ẹ lọ wà lórí YouTube. Tí a dẹ̀ fẹ́ lọ wà nírú Bembeyeke yìí náà, ẹ ṣáà ti kọ Prophet Femi Wahab kẹ́kọ̀ọ́ sórí Google àfún gbogbo mẹ́sẹ̀jì tàbí ọ̀ṣẹ́ àti iléeṣẹ́ Bembeyeke. Mo tún fẹ́ gbà á nímọ̀ràn láìkan sí ọ̀fọlọ́run bẹ̀yìn, ayé yẹn á dára, ire ń bọ̀ lọ́jọ́ iwájú, ìfura yín sì pọ̀ ẹ̀, ẹ má yẹ kẹ́nìkan lò ó síra yín o. Tí wọ́n bá dálẹ̀ tán àwọn àṣà lọ ẹ̀yìn ò ní sí mbẹ̀. Má yẹ kí ìmáàmù kan tiẹ̀ ti kú tì, má yẹ kí pásítọ̀ kan tiẹ̀ ti kú tì, má yẹ kọ́ba kan tiẹ̀ ti kú tì, má yẹ kí babaláwo kan tiẹ̀ ti kú tì. Kálukú wáyé lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́pàdé. Ọlọ́run á dára fún ọláwà pẹ̀lú alórúkọ Jésù, àmín. Tọ́ ẹ ṣeun o, ẹ ṣeun. Ẹ̀yin yẹn wá kò ní jù báyìí lọ. Kí ni èrò yín? Ẹ lọ sí comment section, ẹ jẹ́ àmọ́ kẹ́ ẹ sì share fídíò yìí fáwọn ẹlòmíì. Ẹ má gbàgbé Isnad Homes and Properties, ìlànà tuntun tí wọ́n gbé kalẹ̀ tó wà fún àtolówó àti mẹ̀kúnnù láti lè fi nílẹ̀, kí wá ṣe pé láti lè nílẹ̀ láti kọ́lé nìkan, ṣùgbọ́n láti lè nílẹ̀ tí ó tún máa mú owó wá fún ni. Ẹ ralẹ̀, ẹ tún máa rówó tẹ́ fi ralẹ̀ nílọ́po ìlọ́po látorí ilẹ̀ tẹ́ rà. Ẹ rí pé ìlànà tuntun tí ò sírú ẹ̀rí ni. Ẹ kàn sí Isnad Estate lónìí fún ọ̀pọ̀ àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ́ ń pè mí lónìí. Ẹ ti wò lóní Bembeyeke, ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bembeyeke. Mo tún dé o gẹ́gẹ́ bí aṣojú Isnad Homes and Properties. Ẹ̀yin tẹ́ ń wo fídíò wa jákèjádò àgbáyé. Lóòótọ́ àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. Èyí ló mú kí iléeṣẹ́ Isnad Homes and Properties gbé ìlànà kí ènìyàn ralẹ̀ kó sì tún máa rówó tó fi ralẹ̀ ju owó tó fi ralẹ̀ padà. Èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gbogbo oúnjẹ ọjọ́ iwájú. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. Ralẹ̀ sí Isnad Estate kó o fi ṣiṣẹ́ àgbẹ̀. O lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílẹ̀ òkò tí a tà ní 2.1 million naira. Ilẹ̀ tí a ń tà ní alápákó 2.5 million naira ní. Tètè ralẹ̀ sí Isnad Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe, tàbí kí o pè 08104441104 tàbí 0912-985-9600. Má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lè yí àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. Isnad Homes and Properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Isnad Limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lóní industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Tó dojúlówó. Isnad Limited, you are too much o.